So that by the next time I come here, it's going to be a national anthem. One confirm me. Confirm me. Ipe yo. Confirm me. Share ipe yo. Confirm me. Ipe New Testament yo. Confirm me. Share ipe yo. Confirm me. Ibi Ọlọ́run bá mi gáyọ̀ yo. Confirm me. Ibi Ọlọ́run bá mi gáyọ̀ yo. Confirm me. Now listen everybody. If I say kì í ṣèpè àtẹnujẹ wá ní pé original ìpè original kì í ṣèpè àtẹnujẹ Ìpè original. kì í ṣèpè àtẹnujẹ Ìpè original. kì í ṣèpè àtẹnujẹ Ìpè original. ló fi jẹ́ pé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé o. Ìyanu bá ṣẹlẹ̀. ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé o. Ìyanu bá ṣẹlẹ̀. Now listen to me everybody. If you know you cannot dance this, please don't put it into practice. Àwọn tó gbàgbọ́ wípé ìṣẹ́gun wà nínú ìyìn, as many that believe that there's solution in praising. Look at me. Wà ló ti dà ṣẹ́ wọlé. Ó ti dà ṣẹ́ wọlé. Ogun tó lúwa bá ti ṣe. Ó ti dàṣẹ́ wọlé. Ogun tó lúwa bá ti ṣe o. Ó ti dàṣẹ́ wọlé. Ogun tó lúwa bá ti ṣe. Ó ti dàṣẹ́ wọlé. Now listen everybody. Anybody that want to raise another war against you after this worship is going to go for it. Wà ló máa fẹ́ mi ẹ̀ dí mi. Ṣé ló máa fẹ́ mi ẹ̀ dí? Ẹni bá tún sọ pé òun fẹ́ gbógun. Ó máa fẹ́ bí ẹbí. Ẹni bá tún sọ pé òun fẹ́ gbógun. Ó máa fẹ́ bí ẹbí. Ẹni sọ pé òun fẹ́ gbógun. Ó máa fẹ́ bí ẹbí. Ìmọ̀ fi kẹ́rin you are here.